àṣírí rere tóbi Jésù wà nẹ́ràn ara láti tún wá dákó fi hàn ìgbé ayé tọ̀run láti tún wá dákó fi hàn ìgbé ayé tọ̀run. Mo kí yín káàbọ̀ sí orí ìkéde àṣírí ìyìn rere. A dúpẹ́ fún ohun tí bí Olúwa ti ṣe ń bá wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ láti wá fi àṣírí rẹ̀ hàn wá. Ọlọ́run ọba nínú àánú rẹ̀ ó sì ti fi àṣírí rẹ̀ hàn wá láti gbogbo ọjọ́ yìí àti fún gbogbo ìkéde èyí tí ó ti wáyé, tí a ti gbọ́, tá a ti mọ̀ àti tí Ọlọ́run gangan fúnra rẹ̀ tó ti fún wa ní ìṣípayá rẹ̀. Orúkọ mi ni Oyinlọ́lá. Mo kí yín káàbọ̀. A fẹ́ wo gbogbo ohun bí Olúwa ṣe ti fi ara hàn fún wa, bó ṣe ti gbé ọ̀rọ̀ àṣírí rẹ̀ wá fún wa. Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wa, ìdí rẹ̀ tó ṣe gbé àṣírí yìí wá. Ó sì sọ fún wa, ó sì jẹ́ ká mọ̀ wípé nítorí pé òun ò fẹ́ yẹ ká kú ikú kíkú kankan bí kò ṣe wípé ká mú káyè. Ṣùgbọ́n àwọn ìjìnlẹ̀ àṣírí kan wà tí Ọlọ́run gbé wá fún wa. Ó dẹ̀ fi hàn wá wípé ìdí rẹ̀ tí Jésù Kristi ṣe wá láti gbà wá lọ́wọ́ ayé, lọ́wọ́ ẹ̀ṣẹ̀, lọ́wọ́ èṣù. Ọlọ́run tún sọ fún wa bákan náà wípé ká má bàa kùnà ilé ògo lóun ṣe gbé pẹpẹ àṣírí yìí wá. Ó tún sọ fún wa náà bákan náà wípé Ọlọ́run òun ṣetán láti fi ìfẹ́ òun hàn sí gbogbo wa. Ó fi hàn wá gbogbo àwọn ibùsọ̀ mẹ́wẹ̀ẹ̀wá èyí tó jẹ́ pé lẹ́yìn ìkéde yìí ká bá lè ní ìrántí àti wípé ká bá lè mọ àṣírí tí Olúwa fẹ́ jẹ́ kí a mọ̀. Àwọn ibùsọ̀ yẹn tó bá ti fẹ́ ká tó mú ká tó parí ìpàdé, màá tún rán wa létí, màá tún jẹ́ ká tún mọ ìpele èyí tí Olúwa tún máa fi hàn wá lẹ́yìn eléyìí. Ṣùgbọ́n a dúpẹ́ fún ohun tí Olúwa ti ṣe fún wa lórí gbàgede kínní èyí tó mú tó jẹ́ pé Jésù wá nínú ẹran ara. A dẹ̀ rí Ọlọ́run fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa, ìdí rẹ̀ tí Jésù ṣe wá nínú ẹran ara wípé ó wá láti gbà wá là àti láti fi ìgbé ayé kan ṣoṣo èyí tó tẹ́ Ọlọ́run lọ́rùn láti mú láti fi hàn wá. A dúpẹ́. Ọlọ́run tún fún wa ní àyè ká bá lè rí ohun tí ó jẹ́ kókó. Ó sọ fún wa nípa ọ̀rọ̀. Ṣé ẹ rántí? Ó sọ fún wa pé ọ̀rọ̀ wà, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ó sì sọ fún wa wípé Jésù Kristi ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà dẹ̀ ti wà ní àtètèkọ́ṣe ká tó bí wa, ká tó dá wa, kí ìyá wa àbí bàbá wa kó tó pàdé ara. Òun ni ọ̀rọ̀ yìí wà. Ọ̀rọ̀ ti wà ká tó mú kí Ọlọ́run tó dá ohunkóhun. Ọ̀rọ̀ yẹn bákan náà ló tún wá tọ̀ wá wá. A dúpẹ́ fún ohun tí Olúwa tó mú tí wọ́n ṣe nínú ayé wa. Olúwa tún jẹ́ ká tún rí ìdí rẹ̀ tí ó fi gbé ọ̀rọ̀ yìí wá wípé ọ̀rọ̀ tó tún wa dá àti èyí tó tún wa bí
ìdí rẹ̀ ni wípé káwa bá lè jẹ́ alábàápín nínú ògo rẹ̀. A dúpẹ́ fún Ọlọ́run, a dúpẹ́ fún ọ̀nà tí ó fi hàn wá. Ọlọ́run tún jẹ́ ká mú kárí ohun kan dájú. Òun náà ni wípé ní ìgbà kan ènìyàn kan wà, Ádámù kínní, òun ló sọ wá sínú oko ẹ̀ṣẹ̀, òun ló sọ wá sínú oko tí ó fi dàbẹ́ ni wípé a ò lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ bàbá tí wọ́n pinnu pẹ̀lú ọmọ bíbí wọn kan ṣoṣo, Jésù Kristi, tí wọ́n rán Jésù Kristi wá láti wá gbà wá. Jésù Kristi ọ̀hún náà tọ́ sí wá, wọ́n wá fi hàn wá, wọ́n fi hàn yín, wọ́n fi hàn èmi wípé ó ṣeé ṣe fún wa láti bọ́ nínú ohun tí Ádámù kìíní yìí tó ti fi wá sí. Wọ́n sì fi hàn wá lóòótọ́ náà wípé ní ayé yìí àníṣe tí a bá jọ̀wọ́ ara wa sílẹ̀, àwọn ṣetán láti fi hàn wá bí àwọn ṣe lè gbé nínú àwa. Ṣé ẹ rántí arákùnrin tó ti wà níbi adágún omi? Ẹ rántí ìtàn arákùnrin náà èyí tí a bí pẹ̀lú ìfọ́jú. Olúwa tó wá sọ fún wa wípé bó tilẹ̀ jẹ́ wípé a rí kà nínú bíbélì, kò mọ́ sínú bíbélì o. Olúwa ní fún èmi, fún ẹ̀yin, fún gbogbo ẹni tó ń gbọ́ ìkéde yìí, Jésù Kristi sọ wípé àwọn ṣetán náà láti bá wa rìn, láti fi ara hàn wá. Wọ́n ní àwọn ṣetán láti jọ̀wọ́ ẹ̀mí àwọn. Báwọn ṣe ti jọ̀wọ́ ẹ̀mí àwọn yẹn, àwọn náà fẹ́ ká jọ̀wọ́ ẹ̀mí wa, káwọn lè máa gbé nínú wa, káwọn lè máa gbé nínú wa, kí ayé tiwa náà kó ba lè tẹ́ bàbá lọ́rùn, kí inú bàbá ba lè dùn. Gbogbo àwọn òtítọ́ àti àṣírí yìí ni Ọlọ́run fi hàn. Ẹ má jẹ́ ká gbàgbé ohun, ẹ má jẹ́ ká gbàgbé ohun tí ẹ̀jẹ̀ Jésù tó ṣe. Ṣé ẹ rántí ìkéde yẹn níbi tí a ti jẹ́wọ́ fún bàbá, tá a ti ní kó dáríjì wá, tí bàbá sì sọ fún wa wípé ẹ̀jẹ̀ ọmọ òun tó ta sílẹ̀, ẹ̀jẹ̀ kan ṣoṣo tó tẹ́ bàbá lọ́rùn, òun ni ẹ̀jẹ̀ Jésù Kristi. Ní ọjọ́ yẹn bàbá dẹ̀ ní wípé ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa lórí ìkéde, ìkọ́nà àwọn ìkéde wa náà ni a sì jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ wa. Ó sì sọ fún wa wípé ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ bíbí, ẹ̀jẹ̀ kan ṣó yẹ, ó ti wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù, àti dáríjì wá, àti di àtúnbí nínú Kristi. Hallelujah. Ọpẹ́ òun ló yẹ fún Ọlọ́run. Adúpẹ́ fún ohun ńlá tí Olúwa ṣe yìí. Adúpẹ́. Àdúrà wa ni wípé, àdúrà èmi ni wípé àṣírí tí Olúwa tú fún wa yìí ní orúkọ Jésù kò ní jẹ́ lásán. Kí ikú Jésù, ìjìyà Jésù, wíwá sáyé Jésù, wíwá nínú ẹran ara yìí kó má bàa jẹ́ lásán. Kí ààyè tí Olúwa fi sílẹ̀ yìí, oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa yìí kó má bàa jẹ́ lásán. À ń gbà ládùúrà wípé ní orúkọ Jésù, fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lásìkò yìí, tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, pé ní orúkọ Jésù, nígbà tí Jésù yóò dé láti wá kó àwọn àyànfẹ́ rẹ̀ lọ, ìyá àti bàbá, arákùnrin, arábìnrin tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ mi yìí, a ó dìjọ jẹ́ alábàápín nínú ògo rẹ̀ nínú ọ̀run ní orúkọ Jésù. Inú mi dùn láti bá yín yọ̀. Mo kí yín pé ẹ kú oríire láti mọ ọ̀kan nínú àṣírí ìyìn rere Jésù. Ó dà ká tún máa lọ. Ẹ jẹ́ ká tún kí nǹkan tún kà á. Ṣé ẹ rántí pé ní orí ìkànnà àwọn ìkéde yẹn wọ́n sọ fún wa nípa ibùsọ̀ 10. Ibùsọ̀ kìíní tí Olúwa ti ṣí fún wa tá a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, òun ni wípé Jésù wà nínú ẹran ara. Kí ni ìdí tí Jésù ṣe wá? Láti gbà wá là àti láti fi ìgbé ayé kan ṣoṣo tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn hàn wá. Ìpele kejì èyí tí mo tún máa bẹ̀ yín wípé kí ẹ tẹ́tí sí àṣírí ìkejì nìyẹn, ibùsọ̀ ìkejì yẹn nìyẹn, òun ni wípé Jésù kú lórí igi àgbélébù
kí ló dé tí Jésù ṣe kú lórí igi àgbélébù? Ìdí ni wípé láti pa ẹ̀ṣẹ̀ aráyé kú, nítorí pé òun ni Ádámù kẹ́ni. Ṣé ẹ rántí pé nínú ìkéde a máa ń dárúkọ Ádámù kínní, Ádámù ìkẹyìn. Ádámù kínní òun ló kó wa sínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n Ádámù ìkẹyìn kì í ṣe Ádámù ìkejì o, torí pé Ádámù pé mẹ́ta. Ádámù kínní òun ni Ádámù ọkọ Éfà. Ádámù kẹ́yìn òun ni Jésù Kristi. Jésù Kristi òun náà ló wá kú sórí igi àgbélébù. A sì ti sọ fún wa wípé láti pa ẹ̀ṣẹ̀ aráyé kú ni. Ibùsọ̀ kẹta òun ni wípé a sin òkú Jésù. Gbogbo àwọn ìpele yìí àti ibùsọ̀ yìí láì máa wo Olúwa fún wa lórí ọ̀fẹ́ níwọ̀nba tí Jésù bá fa bíbọ̀ wọn padà sẹ́yìn, gbogbo ẹ̀ lÓlúwa máa fún wa lórí ọ̀fẹ́ láti mú láti rí. Ìkẹta ni wípé a sìnkú Jésù. Kí ló dé tá a ṣe sí òkú Jésù? Wọ́n ní pé òun ni wípé kí iṣẹ́ ẹ̀ṣẹ̀ tán nínú ayé wa, ẹ̀ṣẹ̀ kó tán nínú ayé wa pátápátá, kí ìdí ìbàjẹ́ wa kó ba lè pinnu. Ibùsọ̀ kẹrin òun ni pé Jésù jíǹde nínú òkú ní ọjọ́ kẹta. Kí nìdí rẹ̀? Láti bí irú ẹ̀dá tirẹ̀, irú ọmọ Ọlọ́run. Nítorí náà ni Jésù ṣe kú, nítorí náà ni Jésù ṣe jíǹde nínú òkú ní ọjọ́ kẹta. Mo mọ̀ pé gbogbo wa la mọ̀ nípa àjíǹde, ṣùgbọ́n àǹfààní ò sí fún orú èmi báyìí ní o tẹ́ béèrè rí. A máa ń ṣọdún àjíǹde ṣùgbọ́n àti béèrè rí láti mọ̀ pé kí ló dé tá a ṣe ṣe ọdún karùn-ún nísìn. Òun ni pé Jésù farahàn fún àwọn ẹlẹ́rìí rẹ̀, díẹ̀ nínú irú Ọlọ́run wa, ìjọ mímọ́ tirẹ̀. Ó fi ara hàn fún àwọn ẹlẹ́rìí rẹ̀, àwọn tí ó jẹ́ tiẹ̀, àwọn tí bàbá ń wá ẹ̀yà Jésù nínú wọn. Àwọn kan ti wà tó ti jẹ́ ẹlẹ́rìí fún èmi àti yín báyìí. Àwa náà ti jẹ́ ẹlẹ́rìí o, nítorí pé òru àṣírí báyìí kò mọ fún èèyàn kan ṣo nìkan. A ó sọ kárí ayé, a ó jẹ́rìí olùgbàlà. Nítorí náà ló ṣe gbà wàhálà. Ó dáa. Ìpele tó tún tẹ̀lé òun ni pé Jésù gòkè lọ sí ọ̀run. Kí ló dé tí Jésù gòkè lọ sí ọ̀run? Láti pèsè sílẹ̀ ilé ògo, ilé wúrà fún wa. A ò tí ì rí wúrà o, a ò rí wúrà. Wúrà tó wà lọ́hùn yẹn kò ṣe fi wé. Ibùsọ̀ tó tún tẹ̀lé yẹn òun ni pé Jésù fún wa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́. Èyí ni èdìdì wa tó sàmì ìyè sí wa. Gbogbo eléyìí la máa rí nínú àṣírí yìí o. Ètò tún tẹ̀lé ni pé Jésù fún wa ní iṣẹ́ ìránṣẹ́. Ó fún wa ní iṣẹ́ ìránṣẹ́ pẹpẹ ìsọdọmọ ẹ̀yìn fún ìdàgbàsókè wa. Ìpele èyí tó tún wá tẹ̀lé òun ni pé Jésù ń bọ̀ láti gba àwọn àyànfẹ́ rẹ̀ sókè. Igbe àti ìpè ìṣẹ́gun òun ló máa gbà wá lọ sókè. Eléyìí ni àwa nírètí, gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Kristi tí à ń dúró dè, tá à ń retí olùgbàlà. Ó sì ti sọ fún wa pé ìpè yẹn máa dún o, igbe yẹn máa dún, ìpè yẹn náà sì máa dún. Àdúrà wa ni wípé nígbà tí ìpè àti igbe yẹn tó bá máa dún, ní orúkọ Jésù a ó bá Jésù olùgbàlà gòkè lọ sọ́run ní orúkọ Jésù. Èyí tó wá jẹ́ paríparí rẹ̀ òun ni wípé Jésù ń padà bọ̀ wá jọba fún ẹgbẹ̀rún ọdún, pé ogunlọ́gọ̀ àyànfẹ́ rẹ̀ ló máa bá Jésù Kristi jọba. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣírí yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, lẹ́yìn ibùsọ̀ èyí tó ti wá sí ìparí báyìí, èyí tó jẹ́ Jésù wá nínú ẹran ara, èyí tó tún máa tẹ̀lé òun ni ibùsọ̀ pé Jésù kú lórí igi àgbélébù. Mo bẹ̀ yín ní orúkọ Jésù kí Olúwa fún wa ní oore ọ̀fẹ́ láti fi ara balẹ̀ láti tún gbọ́ ìdí rẹ̀ àti àṣírí ìjìnlẹ̀ tó wà nínú wípé Jésù Kristi Olúwa ó kú lórí igi àgbélébù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run bàbá tóbi jù,
ta la lè fi yín wé, ta la lè fi yín júwe, ta la lè gbé sẹ́gbẹ̀ẹ́ yín láti fi ṣe àkàwé yín. Kò sí o Ọlọ́run, a gbé yín ga wípé ó wù yín ní wákàtí yìí, ní bó ti ṣe jẹ́ pé gbogbo ẹ̀ dárúdúrú, bó tilẹ̀ ṣe jẹ́ pé à ń retí yín láti tún sọ wípé àníṣe mo ṣetán láti fi àṣírí yìí hàn fún gbogbo aráyé, nítorí ìkéde yìí ó wà fún gbogbo aráyé. Olúwa ẹ ṣeun. A dúpẹ́ fún agbára àti oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti gbọ́ ìkéde Jésù wá nínú ẹran ara, láti wá gbà wá là, láti wá rà wá padà, láti wá sọ wá di àtúnbí. Olúwa ẹ mà ṣeun. Ẹni tí wá sọ fún wa wípé nítorí pé ẹ̀yin fẹ́ jẹ́ ká dàbí ọmọ yín, ayé kan ṣoṣo èyí tó tẹ́ yín lọ́rùn, òun ni ayé ọmọ yín, ayé Jésù Kristi. Ṣùgbọ́n ẹ̀yin sọ wípé kó má mọ Jésù Kristi nìkan, kí gbogbo wa yìí náà ká ba lè jẹ́ alábàápín ògo rẹ̀. Ẹ ṣeun o. Olúwa a bẹ̀ yín ní orúkọ Jésù wípé ní wákàtí yìí Olúwa ẹ máa bá wa lọ, pé nígbà tí ìkéde ìkejì, àṣírí ìjìnlẹ̀ ìkejì tí a ó tún fún wa láyè láti wá rí ohun tí ẹ̀yin Ọlọ́run fẹ́ rí. Ẹ̀bẹ̀ wa ni wípé ní ìgbà kẹyìn, ní ọjọ́ tí ìpè àti igbe yóò dún, a bẹ̀ yín wípé Kristi Jésù èyí tó ń gbé nínú wa, èyí tó jẹ́ ìrètí ògo wa, a ó bá lọ, a ó bá jọba nínú ògo bàbá rẹ̀. Ẹ ṣeun olùgbàlà, a dúpẹ́ fún wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ ṣeun, ògo ló yẹ forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa ni àgbàdúrà. Àmín. Lẹ́ẹ̀kan sí olùfẹ́, mo tún kí yín wípé ẹ kú oríire, ẹ kú oríire láti gbọ́ àṣírí kìíní yìí. Ẹ ṣeun, ó dìgbà. Àtótó arére. Olúwa ń pe gbogbo ènìyàn sí ìpàdé pàtàkì tí ó fẹ́ fi kéde ìròyìn ayọ̀ ńlá kan tí ó jinlẹ̀, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbàlagbà, arúgbó, omidan, bọ̀rọ̀kìnní àti ọlọ́rọ̀. Olúwa wípé nínú ìpàdé yìí òun yóò tú àṣírí pàtàkì fún gbogbo àwọn mádámọ̀ tí ó ṣetán láti gbọ́. Ìjìnlẹ̀ àṣírí yìí ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran, ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí. Àwọn ni ó wu Ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàárín àwọn tí kìí ṣe Júù. Àṣírí náà ni pé Kristi tí ń gbé nínú yín ní ìrètí ògo. Ìwọ ha ṣetán láti gbọ́ ọ bí? Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n, àbúrò, dákun má ṣe kọ etí ikún sí ìkéde yìí, nítorí pé ó wà fún ìgbàlá ọkàn rẹ ni o. Bíbélì ṣáà ni ó wí pé níbi tí igi bá wó sí, níbẹ̀ ni yóò wà. Èyí ni pé kò má sí ìgbàlà fún ẹni tí kò bá ní ìhìn rere Ọlọ́run nínú rẹ̀. A kò kúkú mọ àkókò tí ọlọ́jọ́ yóò dé. Jésù wí pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá kú nínú Jésù yóò wọ ilé ògo pẹ̀lú rẹ̀. Ní ìdàkejì ẹ̀wẹ̀, ẹni tí kò bá ní Jésù, ọ̀run àpáàdì tààràrà nílé yìí ní lọ láìkọsẹ̀ o. Ọba aláàánú kì yóò fi èyí ṣe ìpín fún èmi tàbí ìrẹ. Àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo dúkìá ayé yìí, ṣùgbọ́n kí ó pàdánù ẹ̀mí rẹ̀? Kò má sí ohun kankan tí ó lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Kò má sí ohun kankan tí ìwọ náà lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Jésù nìkan ni ọ̀nà tí ó dájú láti wọ ìjọba ọ̀run. Jésù yìí sì ni ẹni tí ó farahàn nínú ẹran ara, tí ó kú lórí àgbélébù, tí a sì sin òkú rẹ̀. Ohun kan náà ni ó jí dìde nínú òkú ní ìjọ́ kẹta, tí àwọn ẹlẹ́rìí rí káàkiri, tí ó gòkè lọ sọ́run. Òun ni ó fún wa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti iṣẹ́ ìránṣẹ́ ìsọdọmọ ẹ̀yìn. Ó sì ń bọ̀ wá láti gba àwọn àyànfẹ́ rẹ̀ sókè. Ní ìparí ohun gbogbo, yóò sì wá jọba fún ẹgbẹ̀rún ọdún pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn mímọ́. Títóbi ni ìròyìn yìí, kàyéfì ni, ohun àṣírí ni, ohun ìjìnlẹ̀ ni. Èyí ni Ọlọ́run ń pè ọ́ sí. Ìpadàbọ̀ Jésù dé tán. Má mà jáfara.
kí àbámọ̀ má jẹ́ orin rẹ. Olúwa ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Ó ń pè ọ́ sí ibi àsè ìfẹ́ ńlá. Palẹ̀mọ́, pinnu nínú ọkàn rẹ kí o sì péjọ pẹ̀lú àwọn àyànfẹ́ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórí pẹpẹ àṣírí ìhìnrere láti gbọ́ ìjìnlẹ̀ àṣírí ọ̀nà ìyè yìí kí ìwọ náà lè bá Jésù wọ ilé ògo. Ṣe kánkán kí o pe nọ́mbà yìí láti mọ àwọn ọjọ́ àti àkókò ìpàdé àṣírí ìhìnrere kí o bá lè jàǹfààní yìí lẹ́kùnrẹ́rẹ́. 09096851691 09096851691. Mo ti mọ ọ̀nà ìyè yìí náà, rárá kò yí padà. Jésù lọ̀nà ìyè náà tó lọ sílé ògo. Àṣírí rere tóbi Jésù wá nẹ́ran ara láti tún wá dáko fi hàn ìgbé ayé tọ̀run láti tún wá dáko fi hàn ìgbé